Welcome to Culture Africa TV. Call me ní ọmọ-ọba Ọwọ́adé Teslim Ọláìdé tí mo jẹ́ bàbá ọba lónìí. Ní gẹ́gẹ́ bí tí àwọn bàbá mi sọ mágàjí wa, ayọ̀ tí ó kúnnú ilé wa yìí ó ṣe déédéé ń tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa ní àsìkò Àrẹ̀mọ Ọwọ́adé tí ìlú fẹ́mi lóyè ni ńlá Àrẹ̀mọ. Nígbà tí wọ́n kéde wa pé adé ọba tí í ṣe Aláàfin ìlú Ọ̀yọ́ lábẹ́ umbrella bàbá wa lónìí, Ọba Abdulhakeem Abímbọ́lá Ọwọ́adé I. Àwọn èèyàn tí wọ́n bá wa wọ̀lú yìí láti ìlú Ìbàdàn, history repeat rẹ̀ pé lóòótọ́ ìlànà bàbá wa sọ fún wa pé láyé bàbá àgbà Ọwọ́adé Àrẹ̀mọ, àwọn èèyàn tún tẹ̀lé wa láti òkè Ògùn nígbà wọn ní kí wọ́n wá sí Àrẹ̀mọ. A máa kó èèyàn mára nídìílé Ọwọ́adé ni. Ọwọ́adé máa kó èèyàn mára gan ni. Ẹni tí ó wá dàbí ẹni pé tó jẹ́ bàbá wa lónìí, ọba wa, ọba ilẹ̀ Yorùbá, Ọba Abdulhakeem Abímbọ́lá Ọwọ́adé I. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ sí, ó jẹ́ èèyàn takuntakun, ó sì jẹ́ ọ̀mọ̀wé tí orí wọn pé sí ìwé tó jẹ́ pé wọn ò tí ì gbéwé nǹkan kalẹ̀. Lórí ìwé tí wọ́n kà, wọ́n fi di onímọ̀ ẹ̀rọ ẹnjìníà, ìyẹn bàbá wa Aláàfin tòní. So wọ́n wá jẹ́ ẹni tó jẹ́ pé máa kó èèyàn mọ́ra, táwa náà sì tún rí àpẹẹrẹ bí wọ́n ṣe pé Ọwọ́adé, a rí àpẹẹrẹ rẹ̀ lára wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti fà sókè òkun tí wọ́n sì rán wọn léèwé bẹ́ẹ̀ náà. Wọn ò fà wọ́n lọ òkè òkun láti lọ ṣẹrú o, wọ́n rán wọn léèwé ni. Èyí tó bá jáde wọ́n fi síbi iṣẹ́ ní ọ̀dọ̀ lọ́hùn, tó jẹ́ pé ó jẹ́ kí orí wa gan ó wú pé ẹni tá a mọ̀ nígbà tá a fẹ́ duyè. Inú èèyàn 21 tí wọ́n kọ̀wé pé wọ́n fẹ́ duyè, gbogbo ilé ló panupọ̀. Kí ni ìwà tẹ́ni yìí? Kí ni ìwà tẹ́lẹ̀ yìí ń wù? Kí ni ìwà tẹ́lẹ̀ yìí ń wù? Kí ni ìwà tẹ́lẹ̀ yìí ń wù? Àwa yẹ̀wò mẹ́ni òun nìkan ló wá páàsì jù. Ẹni ó bá ní baba kìí jẹ́ Aláàfin lọ́yọ̀, kò ní baba láyé mọ́, kò ní ìyá láyé mọ́. Ó wá tún jẹ́ni tí ìwà rẹ̀ dá, gẹ́gẹ́ bí tí mo sọ sẹ́yìn nísìn. Gbogbo iṣẹ́ tí ń ṣe, owó tí ń rí ń fi ń tọ́jú àwọn èèyàn ni. Kódà kò fi mọ nílùú Ọ̀yọ́ nìkan, tẹ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ìdálẹ̀ tí wọ́n jọ lọ skul, tí wọ́n bá ti lè súnmọ́ ẹkún wọn dẹ̀rín ni. Bẹ́ẹ̀ náà sì làwa tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ náà. So inú wa dùn gan pé a mú nìkan ṣoṣo níbi ìdílé mi ti mú èèyàn 10, a rí ìdílé tó mú 14 àbí 15, ṣùgbọ́n ní gbogbo igun márààrún àwa nìkan la mú ẹyọ kan péré. Nígbà tó sì jẹ́ pé kádàrá ti kò, àwọn alálẹ̀ ilẹ̀ ni wọ́n bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ẹnìkan náà ni ẹ mú, a sì mẹ́nìkan, ẹnìkan náà ló sì yege. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A wá fi àsìkò yìí lórúkọ mágàjí Aláàfin ọmọ-ọba Ọwọ́adé Adédiwúrà àti èmi náà ọmọ-ọba Teslim Ọláìdé pẹ̀lú àwọn ọmọ oṣù ọmọ ilé tí wọ́n jókòó. À ń fi àsìkò yìí kí gómìnà wa, ọlọ́lá jùlọ wa, onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà Ṣèyí Mákindé. Ó rìnrìn àjò tí Ọ̀yọ́ fi tùbà tó fi tùṣẹ́, kí Ọlọ́run kó máa lọ́wọ́ sí ìrìn àjò ayé tiẹ̀ náà. Gbogbo tí ò mí nínú ìrìn àjò ayé wọn, kọ́lọ́ máa bá a dáàbò bò, wọn ò ní ṣìṣe o. Ayẹyẹ ìgbádé tí ń bọ̀ ní ọjọ́ 5 oṣù kẹrin
tí gbogbo wa fojú sọ́nà sí kọ́lọ̀ ń jọba gbogbo wa láàyè wa ọlá láhúlá wàlá kùátá ìlà àbìlà ìlà sí eriwo yà gbó àyàtọ̀ ọmọ eriwo ọ̀sìn pé in Jesus name I pray. Amen.